Igboho dìde Yoruba nation ó gbọ́dọ̀ dúró ni Yoruba nation ṣé Yoruba nation ṣe ti dúró lé ní. ẹ̀yin nù ní Ọlọ́run. torí pé àwọn yìí tọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ pé àwọn ènìyàn mi ṣègbè torí pé wọn kò ní ìmọ̀. mo wá jókòó mo wò ó mi ò rí àsọtẹ́lẹ̀ kankan tó jáde pé ìrìn àjò tí Sunday Igboho rìn nípa Yorùbá nation ó máa ṣàṣeyọrí ẹ̀. ẹ lè rí ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá. torí pé Olúwa ò fi hàn wọ́n kò bá wọn sọ̀rọ̀. àbí ìgbà tẹ́ ti ń ta omi. kí ni wọ́n ń pè ní Yorùbá nation kí ni wọ́n ń pè ní Yorùbá. ṣe rí alàgbà ibẹ̀ tán mo sọ bẹ́ẹ̀ mo ní mo fẹ́ tú àṣírí ẹ̀ àwọn ọmọ mi pé mi tú àṣírí tiẹ̀ tó mo lè máa tú àṣírí ẹ̀ ó lè máa wá mi. Yorùbá nation kí ti ibẹ̀ tó sọ túmọ̀ Yorùbá àti nation ohun tó ń pè ní Yorùbá ní Bábílónì níbi tí Olúwa ti dá èdè rí. Wọlé Ṣóyínká mo ní oore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn pé àwọn ṣèwé kan jáde alápatà no ṣóyè rẹ wọ́n ní ọ̀rọ̀ yẹn fẹ́ẹ̀ mú wàhálà wá alápatà nǹkan tó ń pè ní Yorùbá nìyí ní gbogbo àgbáyé èdè tó le jù tó ṣòro jù tó burú jù ní Yorùbá ìdí náà ti pé ọ̀rọ̀ Yorùbá nation yẹn Olódùmarè nìkan ló mọ̀ tó bá máa rí bẹ́ẹ̀. ẹ kì í sọ lọ́rùn. Yorùbá ló máa ní máa lọ mọ̀ òun ẹ̀yìn máa ẹ̀rí yẹn sọ. ibẹ̀ yóò ṣà kábíyèsí àwọn náà ló máa gbé Aláàfin tẹ́ bá jẹ́ kó gbà òun ló máa di ààrẹ lọ́la o. Yorùbá ló nìyẹn lóòótọ́. ní orí ló máa dé pé ní ọjọ́ padà dáàdì sà jí dáàdì jí o. wọ́n pe dáàdì wo dáàdì jẹ́ bá fọ̀ṣẹ̀ náà nù. Yorùbá ló yẹ kó máa pè ní Bábílónì ló yẹ kó máa pè ní Bíbélì. táyé ń kà Yorùbá ló yẹ kó máa pè bẹ́ẹ̀. Yorùbá ló máa pe kíní kan ní ìṣẹ̀ṣe àwọn náà máa ní kíní kan ẹ̀sìn ni àwọn náà Yorùbá ní ọgbìn tó tí bá kàn ń wò ó sì máa kàn ọdún ọ̀pọ̀lọpọ̀ tó kàn sọ̀rọ̀ pé wọ́n ń dára wọn láàmú ni Yorùbá ló ní kíní kan kérésì yìí ò dá Yorùbá ló máa lélẹ̀ ìtọ́jú ọ̀hún bá fún ẹ tó dá ẹ lójú tó bá ń béèrè lọ́wọ́ tèmi sìn èmi á sọ tèmi fún ẹ màá dẹ̀ fi ẹ̀rí màá fi dá ẹ lójú pé bó ṣe rí nì ìwọ ni kó máa jí wọn ẹnìkan bí wọ́n bí mi léèrè ìjọba bí dáàdì ẹbẹ ṣe ń sọ̀rọ̀ yẹn gan ọ̀rọ̀ yín gan ti ẹ̀fẹ̀ yí àwọn ọmọ ní kò yẹ mo wá fi kankan hàn mo ní ṣe lè yí ẹ oní kò yé òun ní kò lè yí ẹ orí wèrè tó wà ní títì tó dẹ̀ sọ fẹ́ nìkan pé bẹ́ẹ̀ lọ yẹn 666777888 lọ sí bàbá ìjẹ̀bù lọ́tà ó dẹ̀ lọ ó dẹ̀ jẹ owó ẹjọ́ sórí. ṣe ti rí ilé ayé àní Yorùbá lọ̀tá Yorùbá lótìtọ́ o Apostle Samuel ní inú àwọn àlàyé kékeré tẹ́ ṣe nípa ìrìn àjò Yorùbá nation àti ọmọ Adéyẹmọ Ìgbòho ẹ rí àwọn ọ̀rọ̀ tó ṣe kìmí bẹ̀ ẹ rí sọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ní sàsọtàn ẹ̀sìn ní sàsọdànù ẹ̀yà Yorùbá ẹ̀yà tó ní agbára ni ẹ̀yà tó ní agbára ni ọpọlọ kì í ṣe gbogbo wa Yorùbá ló ní máa jó lọ lótìtọ́ mò ń wẹ̀yìn ẹ tó o bá ní kó o máa jó lọ wò ó fara ẹ balẹ̀ ò kọ́kọ́ wojú àwọn tó ní kó o máa jó lọ ṣé tọkàntọkàn taratara ni wọ́n fi dúró tiẹ̀ pé through thick and thin baba Apostle Samuel bí ẹ ṣe sọ yìí náà wípé Yorùbá àwọn náà ní kọ́ nìṣó igbá kan owó kan àwa kan dúró tì í títí dìsín àṣì ń dúró tì í àdẹ̀má dúró tì í torí èmi ti mọ òòṣà àìní ìmọ̀mọ́ kò ní dé bá mi kò dẹ̀ ní dé bá wọn náà àjọ máa wà for long ó máa long gan kì í ṣèmi nìkan ọ̀pọ̀lọpọ̀ wa torí wípé láàárín obì láti yan ìfín ẹ̀yin Yorùbá ẹ wá gbà ẹ jẹ́ kí wọ́n ká gba Yorùbá nation ká dá dúró ẹ wá gbà ká dá dúró ìyà yẹn ọwọ́ yín ló wà ẹ jọ Ìgbòho lájẹ́ kan
àti ìrèdí Yorùbá ò yí sí láti lọ ṣé ó wá ṣe kinní kan ni ẹjọ́ ṣe Ìgbòho bá yín ra chicken 20,000 kúkúrúkú ẹ̀yìn má jọpọ̀ lọ ọ̀pí ọ̀lí ọpọlọ frog ẹjọ́ help ayé mi báwo lọpọlọ ṣe máa ń dún mi ní idea iṣẹ́ ẹ̀ mọ́ ẹ bá mi kọ síbi comment section Yorùbá nígbà tó bá tó àsìkò ṣé mọ̀ pọ́n ti gba chicken lẹ́nu yín bọ́yẹ gbà we style ni wọ́n ti ẹ̀ lẹ́kì bí gọ́ọ̀mẹ̀ntì tó ṣe treat fọ́kọ̀pù gbogbo yín ẹ̀ tí rí kankan wọ́n tó ti wá fún yín lórí tẹ́ fẹ́ gbọ́ promise renewed hope hope kan hope 93 àwọn ní pé àwọn fún yín ní empty promises pé ẹ má worry ó ti kúrò ní 3 months sí ó ti kúrò ní 6 months wọ́n ti ẹ̀kúkú ti gbé lọ́wọ́ fún yín ní 1 year pé kẹ́ ní sùúrù 1 year mọ́ wọ́n ní kẹ́ ṣe kí ni Ọjí Uzọkalu ti sọ fún yín ó ní ẹ fún Tinubu àti APC ní next 3 years everything máa wà okay nǹkan tẹ́ wálé ayé wá ṣe nìyẹn títí tó fi máa darúgbó tó máa jìyà kú tó ráyé wá bó ṣe máa wà bẹ́ẹ̀ nìyẹn wọ́n ti mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn àwọn ò ní kankan láti ṣe owó tí wọ́n tún lọ yá báyìí sìn ṣe bọ́ ti pín láàrin ara wọn wọ́n máa tún ilé VP wọ́n á tún ṣe èyí tó tún ra mọ́tò ọ́fíìsì first lady àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo gbogbo promise tí wọ́n fún yín àti hope yẹn owó tó lọ yá kí ló dé tán fi invest kí ló dé tán fi create more job gbogbo nǹkan tó yẹ kó ṣe ẹ ti ẹ̀dúró náà ṣó ṣépè fún Nigeria government pẹ̀lú kán máa ṣe títì ni sórí yín burú ni wọ́n ti jẹ́ iṣẹ́ pé ó ká mi lára ni ṣé nǹkan ti ṣe yín ni ṣé ebi ń pa àwọn èèyàn wọn ò rí oúnjẹ jẹ oúnjẹ dọ̀ wọ́n gógó gbogbo foreign investor pátápátá ní Nàìjíríà wọ́n fẹsẹ̀ fẹ́ àwọn tó tún ṣe legit business àwọn small scale business ẹgbógun tí wọn ò rí business ṣe àti jẹ àti mú ni wọ́n lára gbogbo nǹkan wọn gógógógógó títí ṣáá ni ṣé kán lọ máa kan yín mọ́ títì ní títì náà ẹ̀ẹ́dẹ̀ rí ṣe irọ́lẹ̀ ẹ̀pa ẹ̀fín kówó jẹ náà torí tẹ́ ẹ bá àwọ́dù contract yẹn fáwọn contractor 50% owó iṣẹ́ tí wọ́n láwọn náà fẹ́ ṣe ẹ ti gbà lọ́wọ́ wọn mo ti ní experience ẹ̀ mo ti wà nínú situation yẹn rí mo mọ bó ṣe ń lọ eléyìí àgbà tiẹ̀ akata general àgbà tiẹ̀ eléyìí àgbà tiẹ̀ ibi tó ti ń ṣe kìdí you see ìwọ̀nba owó tó bá kù and you expecting them láti ṣiṣẹ́ yẹn kí títì yẹn kó wà pàkán lo good material àwọn náà kàn ṣe wúwú síbẹ̀ tó ráwọn náà ó lè làwọn náà fẹ́ kó tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ gba iṣẹ́ 10 naira kí wọ́n ṣiṣẹ́ 2 naira síbẹ̀ kan mú 80 irúkirú ọbẹ̀ ẹwọ gbogbo Nàìjíríà ò lè dá ẹ gbàgbé òṣì gbogbo promise tí bàbá Tinubu fún yín ìwà àtẹ̀mí jọmọ̀ ẹ empty promises ni that is the tactics tí gbogbo àwọn government máa ń lò the same old tactic ṣe bẹ́ẹ̀ yìí sọ wípé òun máa bẹ́tà àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun ló ṣe Lagos òun ló ṣe gbá kí ló dé tó jẹ́ pé the same old tactics tí àwọn tó kúrò ń bẹ̀ tán lò òun lòun náà wá lò fún yín ó tún ti promise yín ṣe bí assure you promise làwọn bá dé assure you ní ti president ex-president Tinubu Buhari assure you tọdún mẹ́jọ fi pé ṣé odidi president tí ó mọ̀gbà tán forúkọ ìyàwó ìyẹn ló ń dúró dé promise tí bàbá Tinubu make kò sí nǹkan ẹyọkan tó máa jáde ńbẹ̀ tó bá jẹ́ wípé wọ́n fẹ́ sọ wípé promise yẹn wọ́n fẹ́ kó come to pass lóòótọ́ tán really kí ẹ̀ tó ń sọ wípé I know everybody are suffering people are suffering there is hardship in the country and all this thing kí ló dé owó tí wọ́n lọ yá tán máa san padà tán pay service debt yẹ kí ló dé tí wọn ò fi build tán fi create more job kí ló dé tó ṣe jáàrin ara wọn ni wọ́n ti ń pè wọ́n ti pè tán kí ló kàn yín ẹ dúró síbẹ̀ ẹ fẹ́ ńlá jẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ ìran mi mo ní ṣé Igboho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ṣé òun ni problem ayé yín ṣé ó ń bá yín ra ṣíkì 20,000 naira per ṣíkì kúkúrúkú gbàgbé òṣì tó bá fẹ́ gba lóòdù ṣíkì kan Igboho á kó fún ẹ ní Jámánì yẹ́sìkẹ́ Igboho ọmọ kan bí 1 billion olóríire ọmọ Igboho ti proof bó o fẹ́ bó o kọ̀ bó o hate ẹ̀
bó o láìkí ẹ̀ bó o lọ́ọ̀fù ẹ̀ bó o lọ́ọ̀fù ẹ̀ kò káyé ṣùgbọ́n nǹkan ẹyọ kan ó ti remain wípé ní gbogbo ilẹ̀ Yorùbá pátá láti lé dóko gbogbo ibikíbi tí Yorùbá bá ti jẹ́ Yorùbá ó ti build orúkọ ẹ̀ ó sì ti jẹ́wọ́ ọmọ kan fún gbogbo wa. Oyún inú adélé ayé a gbọ́ story yẹn, àṣẹ ìdí adélé ayé a gbọ́ story yẹn pé ta ló ń jẹ́ Ìgbòho, orúkọ ẹ̀ ti wà nú ìwé ètò ó ti fi golden pen kọ́. Bẹ́ẹ̀ ni bí orúkọ bàbá Tinubu àti gbogbo àwọn èèyàn kàkàkàkà nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa Ṣóyínká, àwọn everybody àtàwọn tó ti lọ, àwọn bàbá Awólọ́wọ̀, bí ẹ ṣe lè gbàgbé orúkọ wọn, ẹ lè gbàgbé orúkọ Ìgbòho. Bẹ́ẹ̀ ni ọ̀run ló kọ bẹ́ẹ̀. So tó bá fẹ́ kọrí mọ́lẹ̀ kó kọrí mọ́lẹ̀, Ìgbòho kọ́ ni problem ayé yín. Ìgbà tó ń sọ fún yín tí gbogbo wa ń pariwo fún yín pé ẹ má dìbò, a sọ títí pé ẹ má dìbò nǹkan ṣe yín pẹ̀lú ìbò tẹ́ fẹ́ dì, ẹ rọrùn sí ebi apayín ẹ̀mí yín á fẹ́ pín ẹni kò tí ì yá kò tí ì ṣe. Ẹ máa gbọ́ prophecy, àwọn oní prophecy ọ̀ràn, ẹ ti ẹ̀jọ́ tẹ́ ẹ bá rí nǹkan kan tọ́lọ́run ò bá fi nǹkan kan hàn yín, must you talk? Ẹ̀yin prophet and prophetess, ṣé nǹkan mi ti wà lára yín ni? Prophecy yín ti sú wa, ẹ lọ wábi jókòó ẹgbẹ́ nukẹ́ pàkíwẹ̀lì yìí sì bá yín wí. Àwọn wèrè tó ń tẹ̀lé yín náà ni máa tó sọ̀rọ̀ yìí mi pé yín wẹ́rẹ̀ o. Prophet Samuel ẹ̀ níyà wèrè mi náà níyàwó ẹni bá robi romi má robi romi torí ìwọ ló máa forí kó. Àtúrà mi o yìí lágbára kankan o, Ọlọ́run ni aláfẹ̀yìntì mi o, bẹ́ẹ̀ ni o, inú kan ni ọlá inú kan. Bàbá omi lẹ̀ ń tà omi ẹ̀yin náà ẹ wá wò pé kí lẹ lè ọ̀nà owó lẹ lè fi méèkì owó titi yín, ẹ wá ń ríran òfò àtàdánù sí Yorùbá nation ipe kò sí èèyàn tọ́lọ́run fi rán. Gbogbo àwọn tọ́lọ́run fi rán ẹ̀yin èèyàn burúkú yìí náà la bá ń bẹ̀ tẹ́ nítorí Tinubu ó lẹ ṣe yí ìpinnu Ọlọ́run padà, òun náà lọ́lọ́run ṣe wá fi pàṣán yẹn tó fi ń nà yẹn. Ẹ tí ìbẹ̀rẹ̀ ìyà jẹ yín gan ni. Àdí tó bá tó stage kan ṣe rí frog yẹn gan, olówó ló máa jẹ frog láàrin yẹn. Ẹ ní rí ọpọlọ lẹ́ẹ̀mọ jẹ Chinese ń bọ̀ wá ara yìí pa. Ẹ mọ̀ jẹ ṣe mọ̀ pé àwọn náà máa ń jẹ ayán, ẹ máa jẹ ayán kì í ṣe ìrẹ̀ o. Ayán rí ayán kí ló yìí wá ayán ó ti sápá mi lórí. Ẹ kọ́ síbẹ̀ ó ti sápá mi lórí. Ẹ máa jẹ ayán ẹ máa tá ti ná báyìí. Mo dẹ̀ láìkì ẹ̀yin ọmọ Yorùbá, ìyá bá yín lára mọ́, ọ̀pọ̀lọpọ̀ yín ayé ìyàlẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ yín ò wálé ayé kẹ wá gbádùn kẹ wá ṣe rere kẹ máa tinú ìyà ìhẹ́rìtì yẹn lọ́wọ́ àwọn òbí yín ni ẹ̀dẹ̀ ti wá ó ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ ó ti wọnú skin inú omi àti ẹ̀jẹ̀ yín. Ẹ̀yin náà inú yín dùn pé nǹkan tẹ ìhẹ́rìtì láàdà àwọn òbí yín, ẹ̀yin náà ní láti fi lọ́mọ lọ́wọ́, ẹ̀sìn ti fi lọ́mọ lọ́wọ́, ọmọ yín gan ti pàṣẹ ẹ̀sọ́ ọmọ lọ́jọ́ ayé yín. Yorùbá nation kọ́ ni problem yín. Àwa wá láti ṣe àtúnṣe fún ilẹ̀ Yorùbá, láti gbà yín nínú ìyàtọ̀ ìwà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó wá jẹ́ wípé kẹ má wá dìbò yẹn kó jẹ́ irú ìyà yìí ló wá ń jẹ yín kẹ wá mú mọ́ra. Wàláhì kò lè láàsì tó 3 years tí nǹkan á bẹ̀rẹ̀ sí ní ṣẹnu re. Ẹ mọ̀ wípé ẹ ò jẹ ìyà yẹn lásán. Eléyìí tẹ́ ń jẹ ìyà kan jẹ́ lórí tẹ́ ẹ kàn rọ́nú òfò, ìyà kan jẹ yín ṣá, wọn bá pa yín kàn pa yín dànù ṣá. No justice. Ẹ jẹ́ kí orí gbogbo ẹ̀yin prophet and prophetess ọ̀rọ̀ ẹ jẹ́ kó rí gbogbo yín jọ pé o. Tí ẹ ò bá rí ìran òfò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí ìkọ̀kọ̀ sọ tẹ́ ń wá attention. Ìgbòho kọjá èèyàn tẹ́ lè máa forúkọ ẹ̀ máa fi ṣe prophecy òfò àtàdánù tẹ́ máa sọ kiri ilẹ̀ o. Yorùbá nation kọjá nǹkan tẹ́ lè máa fi wó ẹnu torí attention tẹ́ ń wá kiri. Àní tẹ́ ẹ bá tí ì sọ̀rọ̀ Yorùbá nation àti Ìgbòho ọ̀rọ̀ yín kì í pé tẹ́ ẹ bá ti àṣírí ni mo já fún yín ọ̀rọ̀ yí ẹ̀yin gan bọ̀rọ̀ nǹkan tó máa ń sún mi nínú ọ̀rọ̀ yín nìyẹn. Tán bá ti ń wá attention tó fẹ́ kẹ́ ẹ wo fídíò wọn kẹ́ ẹ lísì sí wọn tó wọ́ tó bá rí fídíò yẹn tó wò dáadáa omi ni bàbá yẹn ń tà. Omi ni ó ní tó bá ti lọ ra omi yẹn tó kàn ẹ́ lọ́wọ́ tó o mú ó ní gbogbo ìṣòro ayé ẹ ti tán. Mo fọ́ o ẹ bá mi bèrè fáwọn gan ṣé wọn ò ní ṣòro. A ó fà pẹ̀lú ìṣòro ayé yín Prophet Samuel ẹ̀yin ò ṣe kọ́kọ́ bomi yẹn náà kárí yín báyé yín ṣe dáa tó. Omi náà wá tà. Mo ti sọ fún yín pé àwọn religion leaders wọ̀nyí àwọn ní another problem ogun tó ń jà yín. Wọ́n ò ní jẹ́ ká face reality láwọn tó yẹ kó preach ní crossover night kan máa sọ fún yín wípé àsìkò ti tó kó jígìrì lójú oorun wá dìde kó gba ìjọba kó gba yí ẹ lọ́wọ́ gọ́fìmẹ̀ntì àtẹ̀yìn àtàwọn ẹja péré pọ̀ báyìí nísìn
àwọn northerner wọ́n ti ń jára wọn lẹ́ẹ̀kan náà pé àsìkò tó máa unite tó máa gbógun ti gbogbo àwọn leaders wọn nìyẹn páwọn ní problem ayé wọn. Ẹ̀yin tilẹ̀ Yorùbá prophecy ni ẹ rí tata omi fún yín ẹjọ́ omi wàá mọ́mí kú ẹ wù wá di ogun wọn náà máa lùkúdì wàá máa mọ́mí o wàá mọ́mí títí tó bá dijú lásán wàá máa rí rẹ nínú odò wàá kàn máa rí pò ń ṣe mí pẹ̀lú olúwẹ̀rí máa gbóòjò mọ́ ti ń fà ẹ́ lápá náà wá máa fi orí ẹ̀ ṣeré tí ẹ bá ẹ ibi tó mọ́mí dé nìyẹn. Ọlọ́run bá máa mú ẹ wàá mọ́mí títí wàá máa wúkùwúkù wàá bẹ́ pù. Ìṣòro ayé ò ní tán tó cause another ìṣòro wọn á máa gbé ẹ from one hospital to the other. Àwọn olómi ọ̀ràn gọ́ọ̀mẹ̀ntì ló yẹ kó sọ̀rọ̀ sí gbogbo nǹkan. Ìran tí bàbá yìí láwọn rí kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa Tinubu tó ti sọ̀rọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Ó ní kẹ́ wá ta omi ó ta omi. Ó ní ìwọ tí kẹ́gì kékeré kan báyìí kékeré tó bá kàn ẹ́ ó ló ti ṣoríire láyé. Ẹ bá mi bèrè omi ní solution problem Nàìjíríà. Mo fọ́ ọjọ́ wo làwọn ilé ìfẹ́ já. Mo ń bọ̀. Mo fẹ́ kí fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí báyìí. Níbi tí wọ́n ti wá ṣe yín pàtán ti ṣe yín dé. Àná ti capture yín nílẹ̀ Yorùbá. Àní wọ́n ti rá àwọn gọ́ọ̀mẹ̀ntì, àwọn politicians, àwọn political elite. Gbogbo wọ́n ti ṣe mítí àtàwọn ọba. Wọ́n ti rá iye yín, wọ́n ti fògùn rá iye yín. Ó dé pé ẹ lè mọ̀ pé nǹkan ti ṣe yín gan ni. Àwa tá ń wò yín látọ̀ kan báyìí àwa la mọ̀ pé ẹ jọyàn ẹ kàn lè máa wọ aṣọ kẹrán aṣọ oríṣiríṣi ṣe mọ̀ pé pátí ṣíṣe náà wà lára ogun tó ń jà yìí. Ẹ bá ti ráṣọ òfò àǹkárá wèrè kan tẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ tó gbogbo wèrè mọ́ wèrè tẹ́ dé pátí wọn wá lùlù sí yín níbàdí ẹ máa jó ẹni ayé òye ẹ máa fagídí lògbà. Wọ́n ti ráyè yín ẹ dàbí zombi ẹ máa ń ṣe gọ́ bí àgùntàn. Ẹ jẹ́ ká wọlé náà. What's your name? I'm Kabiru Mustapha by name. Huh? Kabiru Mustapha. What local government? Oshipe local government. Where are you from? I'm from Maito. Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monde by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Kampala with my brother. With your brother? Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Luka David. What? Luka David. Luka. David. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Oshoji. Who gave you the indigenship certificate? National Gabo. What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State. Ah, Lagos City. Lagos Island. Where did you get the indigenship certificate from? I'm staying with my uncle. So Your uncle, speak up, please. I'm staying with my uncle, Lieutenant Colonel Gambo. Shogba Yoruba. Shogba Yoruba. I can hear, but I can't. Shogba Yoruba. Shogba Yoruba. No, ma. Shogba Yoruba. Yes, I can hear you. Gbami lóhùn padà ní Yorùbá. Níbo ló ń gbé? I can't. Shogba Yoruba. Níbo ló ń gbé? Níbo ló ń gbé? Ta ló fún ẹ ní certificate? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Local government ló ti wá kò ṣọ̀fẹ́. Ẹ stop ẹ, kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? What's your name? What? Speak up, please. Where are you from? What? Kaduna. But you're coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? Kí lorúkọ ẹ? Níbo ló ń gbé? You don't hear Yoruba. What state are you from? I'm from Kaduna State. Kaduna State. Ta ló fún ẹ certificate of indigenous? Ṣé ti rí? Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí fídíò yìí torí ẹ ti pè káàkiri. Ibi táyé bá yín dé nìyẹn, ibi tẹ́ bá yí ara yín dé pẹ̀lú tẹ́. Àwọn málà, àwọn Haúsá Fúlàní, àwọn náà tún claim ọmọ ilẹ̀ Yorùbá mọ́ yín lọ́wọ́. Ìgbà tó yẹ pé pátí lẹ wálé ayé wá ṣe. We tell una, Igboho.
òòṣà mi gbàgbàgbà, òòṣà mi gbìgbìgbì, òòṣà mi gbògbògbò. Ọlọ́run mo love yín dákú, Ọlọ́run, and you know now. Àní bí gbogbo wọn bá sá sẹ́yìn tí wọ́n bá sọ wípé no kí ló ṣe wọn ò fẹ́ wàhálà ẹ ti pọ̀ jù ṣó tán fẹ́ máa fi ẹ́ pa. Èmi wà lára àwọn tó máa dúró tí ẹ genuinely, and you know, no be same mouth. You know now, òòṣà mi, torí ohun tó ṣe. Àní òòṣà, ohun tí ẹ ṣe nílẹ̀ Yorùbá till date. Àti ìrọmọ Yorùbá kankan tó pùlẹ̀. Ọlọ́run. Àti ìṣe kíni, àti ìrọmọ Yorùbá kankan tó pùlẹ̀. Ṣé wá rí àwọn wèrè tí wọ́n rò wípé àṣebàjẹ́ wọn kò lè gba yìí láìlẹ́ ilé tá a bá fi tọ́mọ. Ìrì ló máa ń wò, mò ń bọ̀. Àkókò tó bá tójú ṣoṣo fùrọ̀ máa là. Tó bá ti tó àkókò ṣoṣo báyìí fùrọ̀ máa là. Tó bá tó àkókò àti bọ́ síta pẹ̀lú àwọn èèyàn wa nínú Yorùbá nation tí ó fẹ́ wa dénúdénú láti inú mẹ́mbà òmìnira 2022 ni mo kó ṣùgbọ́n mi ò kó nínú Yorùbá nation. Àwọn èèyàn wa tó fẹ́ wa dénúdénú láwọn new movement tí ó jẹ́ ọmọ Yorùbá tó bá ti tó àkókò. Òmìnira fún. Gbogbo wa máa ẹ̀rí àwọn ojú ẹ̀rí àwọn kan. Ṣùgbọ́n mo fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tí mo ń pariwo òmìnira 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 nǹkan tí tó o bá ti lè process mi ò sí ìdí ẹ̀ mi ò dẹ̀ lè process ẹ̀ mo ti fi ilẹ̀. Owó tí o bá ti wá tẹ́ lọ́rùn tó bá jẹ́ pé Yorùbá nation lẹ bá ń wá tá a fẹ́ ká gba òmìnira òmìnira tòótọ́ tí kìí ṣe òmìnira tí irọ́ wà ń díẹ̀ tí kìí ṣe òmìnira dictatorship tí kìí ṣe òmìnira àfimí. Ẹ lè máa tẹ̀lé mi ká lọ. Wọ́n ní ká rìn ká pọ̀ òun yẹni. Nígbà tẹ́ bá nǹkan jẹ́ tán. Mi ò sí lára òmìnira 2022 mọ́. Mo fọ́ o. Ṣùgbọ́n mo wà nínú Yorùbá nation. Mo fi àkókò yà náà sún gbogbo yín lémi. Gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin abínú ẹni kú. Ó la tún lẹ́sẹ̀. Ẹjọ́ yín nìyẹn máa wí bẹ́ẹ̀ kiri. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti lè sọ ẹjọ́ yín ni ṣùgbọ́n mi ò rẹ́nikẹ́ni mi ò rí èèyàn kéèyàn tó bá ti gbòdò mi máa dá lóhùn lẹ́ẹ̀mẹ́wàá. Ọmọ kan ni ẹ fún wọn jẹ. Mo ti jókòó ara mi jẹ́jẹ́. Wálé àyè. Ṣùgbọ́n tí èèyàn bá sọ ohun tí ò bá yẹ pé kó sọ nípa mi gbogbo ohun tí mo mọ̀ pátá ni máa sọ̀rọ̀ nípa ẹ̀ tí ò ní kú síbi kan. Ó jẹ́ bọ́sítà kò sọ̀rọ̀ yánà. Agbára ewé yín tẹ́ ẹ bá ní ẹ tètè lọ sàásì mi. Wọ́n á lè ṣe. Agbára ọlọ́pàá yín tẹ́ ẹ bá ní ẹ tètè gbéra kẹ́ ẹ sàásì mi. Ìwé ẹjọ́ tẹ́ ẹ bá mọ̀ ní kóòtù ẹ tètè gbéra kẹ́ ẹ mú wá. Ẹ̀fọ́ kan kì í lẹ́fọ́ láwo mi ò sí nínú òmìnira tí mi ò lè process mọ́. Mo ti fi orí làkú. Mo pariwo mo bọ́ tún jà mo bó sì jà. Tí ẹnìkan bá sọ̀rọ̀ sí ẹni tí mo lérò pé aṣáájú rere màá fàyà dé màá fàyà jáde. Ó dẹ̀ ní ikú ń bọ́ mọ́rin ọmọ òfura gbogbo inú ìjọ tó o bá ti wà tí o bá ti sí olórí tí o bá ti lè tọ́ ẹ̀dá sọ́nà tàbí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tí o bá ti lè parí ìjà èmi ò ń tẹ̀lé irú ìjọ yẹn mi ò sí. Ẹni ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ṣe àfi tẹ́ bá rúure lẹ máa sọ̀rẹ́ ìfù kẹ́ padà wá túbá ìbínú àwa kọ́ lè máa túbá fún àwọn onílẹ̀ tẹ́ gba iṣẹ́ tẹ́ bà iṣẹ́ wọn jẹ́ àwọn ní kẹ́ lọ máa bẹ̀
tẹ́ ẹ bá bójú rere wọn pàdé ẹ lọ bẹ Ọlọ́run tí ẹ bá rí ìbí tẹ́ ẹ bá rí ẹ̀yọ́nú Ọlọ́run kì í ṣe bàbá Akíntóyè kì í ṣe Ìgbòho kì í ṣe gbogbo àwa ta dúró ta tètè mọ òtítọ́ ta pariwo síta ohun Wálé Àlílẹ̀ ń gbọ́ yẹn ìkan lára àwọn pílà tó dúró nínú òmìnira tuẹ́rí rú Ọlọ́run ò ṣe dictatorship àwọn onírọ́ òun ò sí lára omi ìnira mọ́ ṣe ráyé wọn ní ìgbà tí àwa yìí ń pariwo wípé ẹjẹ́ àdẹ̀yìn iṣẹ́ tá a kójọ ẹ má jà fọwọ́ ara wa dáná sun irọ́ ni wúmà yìí ń pa kò sí nǹkan kan Wálé Àlí wà lára àwọn tó dìde ogun tírú wa yìí tó ń bú kí èébú wo ni wọn ò bú bàbá Akíntóyè tán èébú wo ni wọn ò bú Ìgbòho tán wọn níṣẹ́ náà fi ń powó wọn níṣẹ́ náà fi ń ṣe kinní kan ẹ̀yin ò mọ̀ wípé irinṣẹ́ ni mọ̀mọ́ Mushu of Africa irinṣẹ́ ló jẹ́ lọ́wọ́ àwọn politician iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe ó dẹ̀ ti ṣiṣẹ́ owó yẹn tán nìyẹn ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ lọ mọ wọ̀ ń yọ ìgbà tó bá sú yín tó sú yín kàn ògiri bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ ò ṣe mọ́ títí tẹ́ fi máa gbàgbé ẹ̀ nìyẹn tó máa kó òun àti Jimmy òbútúkẹ́ ṣùgbọ́n ohun tẹ́ ẹ ti ṣe ìwà tẹ́ ẹ ti wù ó dẹ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò yé yín mọ́ o ẹ̀yin ò mọ̀ wípé ti run ayé yín gan nílẹ̀ Yorùbá o ẹ ti ẹ̀ dúró ná èwo tí ẹni wípé kẹ wá rí òtítọ́ tán kẹ wá kúrò ńbẹ̀ kẹ wá máa sọ ẹ̀yin new group tẹ́ ẹ bá rẹ́dì láti kó Yorùbá nation míì jọ ẹ̀yin rẹ́dì láti join wọn amóye àwọn tó ti sọ kínní náà o títí tí ìgbà tó hàn réyàn kankan tó ń lọ báyìí wọ́n tún lọ báyìí ìgbà tó pẹ́ wọ́n kúkú wá sọ lámọ́lẹ̀ pé ó dáa náà o akúkú ti padà dé àríbòmí so ẹ̀kan kí lè máa ń fọpọlọ yín rònà ṣé sọ́dọ̀sì ló wà bẹ́ẹ̀ nítorí mi understand gúrúùpù wo ló máa kó tó máa jẹ́ tuntun tó máa kóra wọn jọ tó máa láwọn ń ṣe Yorùbá nation náà tó wá jẹ́ wípé wọ́n wá rí àwọn olóríire ẹ̀dá àwọn tí ọ̀rọ̀ yé àwọn olótìtọ́ ẹ̀dá tí wọ́n truly ní ìfẹ́ ilẹ̀ Yorùbá tí ò ń ṣe ẹ̀yin ọ̀bàyéjẹ́ òbí tí so ń gbẹ̀rùn mọ̀ pé ti borúkọ ara yín jẹ́ mọ̀ pé ti fi àmì burúkú sí ọ̀rọ̀ ara yín o kò sólóríire kankan tó lè bá yín tò mọ́ ṣé rí pé àwọn èèyàn òwò wá ní ẹ bá mi ṣàlàyé fáwọn pípù ìlọ́ndà comment section kò sí normal woman being nílẹ̀ Yorùbá tó fẹ́ ṣe nǹkan rere nílẹ̀ Yorùbá tó lè bárú yín tò mọ́ ẹ ti bà ayé ara yín jẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni gbogbo ayé rí both home and abroad wọ́n lè má sọ̀rọ̀ ṣe bí ìbàjẹ́ tẹ́ fẹ́ ṣe torí àǹfààní tẹ́yìn rí bẹ́ẹ̀ nígbà yẹn ìgbà tẹ́ ẹ ṣe ìbàjẹ́ ọjọ́ yẹn ẹyọ ó ti padà wá bá yín nísìn nígbà tó lọ tí ò rí ibi kankan lọ ọ̀dọ̀ yín ló padà wá o bàbá Akíntóyè tẹ́ kẹ́pẹ́ fún tẹ́ ẹ ń ṣe ìpèdè àti Ìgbòho nǹkan yingi lára wọn àwọn bàbá ìsìn gan ni ẹ rí pé bàbá wa yọǹgì sí ni ẹ rí pọkàn bàbá gan wá balẹ̀ Ìgbòho wá ń ṣayé ẹ ní mẹ́lọ ẹlẹ́dàá Ìgbòho yìí ó ṣòro ṣe Ìgbòho orí mi máa jẹ ṣẹ́ ẹlẹ́dàá mi máa jẹ ṣẹ́ ó dẹ̀ pé àkàndá èèyàn lọmọkùnrin lóòótọ́ o má ṣe máa yí o má ṣe o ẹ ti ẹ̀ dúró gbogbo àwọn tó gbógun ti Ìgbòho ayé gbogbo yìí ṣe wá ń jóná one after the other báyìí ó ga o Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdọ́dẹ ọmọ atapẹ́tẹ́ wọn náà mi wọ́n sì máa kí bàbá rẹ̀ Ìgbòho Ìgbòho ọmọ ṣọ́gun Ìgbòho tí ò sí ilé gan tẹ́rù ń bà yálà ìyá wọn ojú oorun ẹrù ń bà wọn ẹ wo bí ẹlẹ́dàá Ìgbòho àti bàbá Akíntóyè àti gbogbo ẹlẹ́dàá gbogbo wa ta dúró tọ́nu Yorùbá nation bó ṣe ń ba tiyín jẹ́ ẹ tí ìmọ̀ ìpòun ló ń ba tiyín jẹ́ ẹ ti gégi mọ àgé láàsì nínú igbó ẹ ti gégi mọ nígbò náà náà tẹ ṣe ń sọ kan tiyín bá yín ẹ wá kúrò ń bẹ̀ tán ẹ wá máa sá ẹ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù tuntun kọ́ gúrùpù tuntun náà ẹ̀yin náà ẹ wo àwọn mọ́là yẹn tí wọ́n lọ rẹ́gísítà ní orúkọ Yorùbá ẹjọ́ with certificate ní ọwọ́ wọn bọ́tí o torí èmi náà mo travel out ìlú onílùú ni mo wà ibi kan náà forí mi sọlẹ̀ sí mo sì fẹ́ wọn níbí àwọn ọmọ ìlú wọn àbí kó bímọ fún wọn
automatically ó ti dọmọ onílùú ṣùgbọ́n kò ń ṣe pé kó máa issue certificate míì mo ti country bí tó bá wà ní ìlú yìí birth certificate yẹ báyìí wọ́n máa bí ẹni wípé kó o lọ gbà wá ní ibi tán bí ẹ sí kó o tiẹ̀ wá fẹ́ di pé wọ́n fẹ́ fún ẹ ní citizenship pé o fẹ́ become ọmọ wọn níbí yìí o pé wọ́n gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ pé ara wọn ni wọ́n ti become wọ́n ìmọ̀ ní kó lọ mú birth certificate ibi tán bí ẹ sí ṣé kò ń ṣẹ̀yìn Yorùbá náà lẹ issue birth certificate fún wọn tẹ̀yìn bá yín torí peanut kan náà fún wọn owó tí ò là yín owó tẹ̀lé tó jẹ́ pé kò gbé yín lọ́jọ́ kan ìjọ wo lẹ́yìn Yorùbá fẹ́ bọ́ ní ìdààmú tẹ́ kóra yín sí náà ìjọ wo lẹ fẹ́ fi ọ̀tẹ̀tẹ̀ ń bẹ̀lẹ̀kùn àbòsí ìjọ wo lẹ fẹ́ fi sílẹ̀ ìjọ tẹ́ bá ti ready láti face the reality tẹ́ fi ọ̀tẹ̀ sílẹ̀ nílé ayé tẹ́ mọ̀ wípé tẹ́ gbà fún Ọlọ́run wípé orí yàtọ̀ fórí ẹni Ọlọ́run bá pè òun ló yàn ẹni tó bá yàn òun ló ṣe lógo ṣe bí gbogbo yín kí ọ̀tẹ̀ mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo olódòdẹ òun ló máa lọ ṣe ẹjọ́ how market ẹ torí ẹni kí Igboho lọ jókòó kì í ṣe pé kó lọ jókòó ẹ gbàbọdè ẹni kó lọ pamọ́lé ẹlẹ́dẹ̀ ò jẹ́ kó pamọ́lé Igboho ń ṣayé ẹ̀ ní Jámánì bí o pẹ̀lú ìyàwó àti fámìlì ẹ̀ tẹ́ bá rí Igboho tí ẹ bá rí òòṣà àfi bí ọmọ tuntun èmi gan mò ń jẹ́lọ́sì ẹ̀ tí ẹ bá rí òòṣà Igboho wá fáìn dànù yé mo kú ọ̀rọ̀gàn Igboho wá fáìn ó wá dàbí ọmọ òkókó ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn tó mọ̀ sí bí wọ́n ṣe lọ bọ́ọ̀sì ilé lára àwọn bọ́ìsì wa ní Nàìjíríà àwọn bírọ́dà wa tọ́jọ́ mọ̀gbòrò tó ṣiṣẹ́ fún Tinubu tí wọ́n mọ̀ sí ìgbà tí wọ́n fẹ́ lọ bọ́ọ̀sì ilé wọ́n ní tó bá ti fẹ́ ṣe ìwà ìkà kan ní Nàìjíríà ìgbà yẹn làwọn máa ra tíkẹ́ẹ̀tì wọn fly ẹjọ́ ṣọ́kàn tí wọn náà balẹ̀ lẹ́ni Igboho mo ní mi níṣẹ́ ẹ̀sẹ̀ gbogbo àwọn tó mọ̀ sí bí wọ́n ṣe bọ́ọ̀sì ilé Igboho pátápátá gbogbo wọn Ọlọ́run ti ẹ̀ fi ìdájọ́ wọn kò ṣe ní rọ́ṣẹ̀rọ́ṣẹ̀ one after the other ni ẹ̀wò tó kulẹ̀ lọ náà ní Ìbàdàn gbẹ̀ yẹn àti ẹ̀gbúrò àmọ́bi tó wọlẹ̀ sí bí àrá ó ti wọlẹ̀ bí àrá àwọn ti tẹ̀kọ́ náà báyìí sì tí wọ́n mọ̀ sí tán sá kúrò Nàìjíríà gbẹ̀ kọ́ má bàa sọ wípé wọ́n mọ̀ sí ẹjọ́ wọn lè mí sókè wọn lè mí sísàlẹ̀ gbogbo iṣẹ́ wọn ó ti dojú délé ó polúkúrú muṣu má ṣèkà ìyẹn ó yẹ kó máa yé yín wípé gbogbo ìrìn àjò tí Sunday ọmọ Adéyẹmọ rìn ó lọ́wọ́ onílẹ̀ nínú ó sì lọ́wọ́ Ọlọ́run nínú ẹ rí èèyàn ó fi ara ẹ̀ jìn wípé kí ikú má pa yín kí ìyà yé jẹ yín kẹ́ lè jẹun ẹlẹ́ni yẹn ni ọ̀tá yín ẹni kọ́ lọ pa ẹjọ́ ṣé Ìgbòho ni problem ayé yín sìn ẹ wá bá mi bèrè lọ́wọ́ àwọn prophet and prophetess ọ̀ràn tí ẹ máa fẹ́ give prophecy of the year tí ẹ bá ti sọ̀rọ̀ Yorùbá nation kẹ́ dárúkọ Ìgbòho táyé prophecy yín tẹ́yìnbodè ò kì í gbọ́ ẹ lọ jẹ́ kó rí pé ó dẹ̀ pé fẹ́ gbé pè ẹ máa ṣe kí ni ẹ máa gba èpè ṣé Ìgbòho ni problem Nàìjíríà bílẹ̀ Yorùbá nísìn Ìgbòho ló ní kẹ́ máa ra chicken ní 20,000 naira mo ní ṣé Ìgbòho ló bá yín ra fún ẹ̀pà lítà ní almost 700 naira Ìgbòho ló ní kára ní yín kókókó àbí Ìgbòho ló gbàjẹ́ lẹ́nu yín ọ̀dẹ̀ ní yín ọ̀dẹ̀ ẹ máa gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ṣé Prophet Samuel àbí kílẹ̀ ń jẹ́ Apostle Samuel wọn ò rí ọ̀rọ̀ Nàìjíríà kankan sọ ń bẹ̀ nǹkan tí ó lè ṣe kínní Yorùbá nation àti Ìgbòho yìí ní ṣá lẹ́yìn Yorùbá nation àti Ìgbòho ó fi kànra mọ́ wọn tíbẹ̀ tán ẹ̀yin lẹ ayáwóráwo ni ẹ kóra yín sẹ́gbẹ̀ẹ́ kò káyé ẹ bára yín jà ìgbà tó máa ṣe paríparí ẹ̀ ó ní kẹ́ wá ra omi tó o bá ti lè ra omi yẹn problem ayé ẹ̀ ti tán ìwọ lọ ra omi ìwọ̀n bá ṣéǹjì tó kù sọ́wọ́ ẹ̀ lọ́ọ́ fi ra omi lọ́wọ́ ẹ̀ bẹ́yà ìgbà tó bá ti mómi yẹn yóò tó bá ti débi tán ti ń ta chicken wọ́n á wá ní kó rà ní 1 naira ẹ̀yin ọ̀dẹ̀ ẹ máa wá solution now àtijọ́ tẹ́ ti wá solution now ìjọ wo lẹ rí ó lè kókó mọ́ yín ni tí rí ìyá ó lẹ ṣe rí ìyá original pọ́pọ́rìpọ́ ìyá bíi bàbá mi AK-47 ó ń bọ̀ wá bá yín ẹ jẹ́ páànù ìyá ebi á pa yín ọ̀fun ọ̀pọ̀lọ́ ni mo lẹ́ máa jẹ tẹ́lẹ̀ ní rọ́pọ̀lọ́ jẹ mọ́ ọ̀pọ̀lọ́ gan máa rí yín ó máa bẹ́ wọnú mi ṣé ẹ̀mọ́ pọ́n ti gbẹja náà lọ́nu yín báyìí sìn àwọn ẹlẹ́ja ti fi gbé ta wọ́n ti gbẹja èlé jẹja very soon nílé ra pọ̀mọ́ máa scarce pọ̀mọ́ máa di góòdì ìgbà yẹn lẹ máa mọ àófà ẹ bá mi bèrè bẹ́yà àwọn ọmọ bàbá Tinubu wọ́n bá yín jẹrú ìyà tẹ́yìn jẹ
ẹ̀yin alábòsí ọlọ̀tẹ̀ ẹ má tètè dìde ká ẹ ṣe the needful ẹ jẹ́ pé Ìgbòho ká ẹ máa bẹ́ẹ̀ ẹ jẹ́ pé mítì ká pé àrò àti ọ̀dọ̀fínú yín ká pé Ìgbòho níbi tó ti ń gbọ́ ká ẹ máa bẹ́ẹ̀ pé ọmọ wa àbúrò wa àti ṣẹ̀ṣẹ̀lẹ̀dá ẹ̀ ó yá foríjì wá what is the way forward what is the next solution ẹ tí ì rí nǹkan kan ẹ ti gbọ́ ẹ má wọrí ẹ má support Tinubu kó ní pé kí Tinubu máa sọ wípé àwọn fẹ́ dẹ páńpẹ́ fún Nàìjíríà àwọn fẹ́ gbé bóyá àwọn Ìgbòho ló jẹ́ kí nǹkan kó le koko èyí tó fi jẹ́ pé Ìgbòho ni Tinubu wá fẹ́ fi kanra mọ́ ó ní òye mi tó ṣàǹwá tó ṣàfẹ́ gbé Ìgbòho ṣé òun ló bá yín yá owó tẹ́ fi pín owó láàrin ara yín tẹ́ fi ra mọ́tò fáwọn sínétọ̀ tẹ́ fi kówó fáwọn kábínẹ̀tì yín kí ló kàn Ìgbòho ń bẹ̀ ṣó ní ẹ má ṣèjọba yín ni aláwọ̀ àwòbá yín jà bàbá Tinubu àgbógun tìjọba yín bọ̀ we will never because of you pé o ti jẹ president ipe ká stop Yorùbá nation because highest of the highest tẹ́lẹ̀ ló ń bẹ̀yẹn kò ju 8 years and that 8 years kò sí nǹkan ẹyọkàn báyìí tẹ́ máa rí ṣe successful ó ti ṣóòjù ní ó ṣóòjù ní bẹ́ẹ̀ ni amọ̀yìn kì í ṣẹ̀yìn nìkan àti gbogbo àwọn tó ti jẹ sẹ́yìn gbogbo wọn tó ti jẹ sẹ́yìn kí má rí ṣe ìyẹn ò lè yàtọ̀ àwọn alára kò mọ̀ ìyá ní ẹ máa mọ̀ ìyá this time around ẹ jẹ́ kó rí gbogbo ẹ̀yin prophecy ten prophesize ọ̀ràn ẹ jẹ́ kó rí yín pé lọ́dún yìí o mo máa wá máa ṣọ́ yín ní kankan anybody yín tí mo bá tún gbámú tó dárúkọ Yorùbá nation tó gbẹ́nu nígbèkúgbé àbí tó dárúkọ Ìgbòho wàá gba lẹ́tà ó dá ẹgbẹ́ ẹ̀fẹ́ mọ bó ṣe ń lọ ẹlòmíì á rí prophecy lọ́dún yìí wàá dẹ́wọ̀n wàá ṣẹ̀wọ̀n Ìgbòho bá yín ṣeré mọ́ o bí Ìgbòho bá fẹ́ ṣeré àwa yìí a máa sọ fún pé láyé kò ṣẹlẹ̀ mọ́ ìwọ tó bá bíyà ẹ̀rẹ́ bọ́ síta kó wá sọ̀rọ̀ Ìgbòho anyhow bọ́ síta kó wá sọ̀rọ̀ Yorùbá nation regardless of any country tó bá ń kó wà lórí ilẹ̀ ayé wàá ṣẹ̀wọ̀n wọn ò wá ní gbé lẹ́tà dọ́dọ̀ ẹ̀ kọ́ máa bẹ́ ẹ̀pọ̀ kó wá lọ máa pé àwọn èèyàn kó máa pa lára kó máa pa jèrò kó máa bẹ Ìgbòho tó o bá gbọ́ this time around máa gé yín jẹ ọlá you know me ẹ mọ̀ mí o ṣá máa gé yín jẹ máa bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn wá gé yín jẹ ẹ̀yin náà sì ní láìkí ẹ̀ dárúkọ Ìgbòho nínú prọfẹ́sì orí burúkú yín káyé yín bàjẹ́ kẹ́ má mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ dárúkọ Yorùbá nation kó sọsọkúsọ kan nípa Yorùbá nation táwọn kan forí ṣe fọrùn ṣe pẹ̀lú owó pẹ̀lú gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ mo bẹ́ ṣe gbìyànjú láti pamọ́lẹ̀ Ọlọ́run ni ò pamọ́lẹ̀ ara àwọn àṣírí yẹn àwọn múṣù àwọn náà ṣe wá bọ́ síta tó wá ń sọ àwọn ò follow dictatorship ṣùgbọ́n nígbà tí ẹ rò wípé ẹ jẹ́ nǹkan nígbà náà ẹ bẹ̀rẹ̀ sí ní fún ìyá múṣù ní power torí gbogbo nǹkan tó ṣe yẹn ẹ̀mí ìyẹ́ ò gbé ibo ló fẹ́ fi ibo ẹ̀yin wèrè yìí ẹ̀yin lẹ fún ní power yẹn ẹ̀yin lẹ gbé ẹ̀yin lẹ tì lẹ́yìn tẹ́ jẹ́ kó rí kíní yẹn ṣe successfully adé sọ fún yín gbà yẹn pé ó ṣiṣẹ́ fáwọn politicians ni kò ní kankan láti offer ká sì máa wò ní 2024 ìka yìí máa ró lórí burúkú ọ̀dẹ̀ òpònú tó ìmọ̀ máa bìlífù ìpàdélé kan wà níbì kan ipa ìfẹ́ dáwó ọ̀dẹ̀ ni yín anybody yín tẹ́ bá rí tó ń sọ̀rọ̀ adélé àbí wèrè kan tó bọ́ sórí social media tó lóun ń sọ̀rọ̀ adélé ń bọ̀ tó fún yín ẹ máa dáwó ṣe rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ olókùnkù ni wọ́n ìwọ gan tó wá tún bìlífù ẹ̀ tó ń dáwó wàláì ò ní ọpọlọ ó kàn lífù ni ó sì lára àwọn èèyàn tó ń bí gan bẹ́tà ẹ̀ baby kings way bẹ́tà ẹ̀ ó sí ó lọ́pọlọ atẹ́gùn lásán ló wà nínú ọpọlọ ẹ̀ adélé kọ́ adélé ní adétani yan ọ̀dẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wá wá Yorùbá nation ní Yorùbá nation group ìwọ náà lọ dálẹ̀ if e easy may you go run now if e easy may you go run now ẹ bá kọjá tó ṣẹ̀ṣẹ̀ wá ń dẹ̀ yẹn wá máa ṣe bí olórí burúkú ẹ wá máa ń sọ̀rọ̀ kan lè ṣàánú yín ẹ tí ì rí nǹkan kan ẹ ti jóná ibi táyé yín jóná sí nìyẹn ó jẹ́ padà síbẹ̀ kó kúkú wà ń bẹ́ẹ̀ bó o ṣe kúrò yá yí ẹ jóná finally kò sẹ́nibọ̀dì tó máa bá yín ṣe àti old group o àti níwọ̀n tó ṣẹ̀ṣẹ̀ fọ́ọ̀mù nobody ló máa bá yín ṣe saboteur ni yín ẹ ti fi máàkì burúkú sáyé ara yín kò ẹ rò pé orí social media nìkan ni ó ti affect ayé yín ó ti affect family yín nílẹ̀ Yorùbá ẹ ti borúkọ ara yín jẹ́ orúkọ family yín ẹ tí mọ repercussion kò tẹ̀ ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin olólùfẹ́ dára mo dúpẹ́ lọ́wọ́ yín o happy new year lẹ́ẹ̀kan sí o mo kí gbogbo wa ọdún owó ọdún ọlá ọdún àṣeyọrí ni o ikú ò ní pẹ́ nìkan kan wá gbogbo ẹni bá robi rò wá kíbi máa jẹ́ tiwọn lórúkọ Jésù mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ dára tẹ́ bá mi fọwọ́ kún iṣẹ́ mi ní 2023 tẹ́ ń bá mi subscribe tẹ́ ń bá mi comment tẹ́ ń bá mi thumb up tẹ́ ń bá mi share ní dálé ayé ṣe Ọlọ́run á bá mi fi oore tó pọ̀ nínú ayé á bá mi fi jíìkì yín lórúkọ Jésù mo dúpẹ́ o mo dúpẹ́ pé mo kúnlẹ̀ fún ẹlẹ́dàá gbogbo yín pátápátá thank you very
very much ṣe wá rí 2024 yìí ẹ wá bá mi fọwọ́ tí kẹ́ bá mi gbé dáadáa kó ju ti 2023 lọ ìfọwọ́sowọ́pọ̀ yín lèmi fẹ́ èmi ń ṣe tèmi mi ò sọ fún yín ìtẹ̀síwájú ìran mi lèmi fẹ́ expecting nothing in return yìí sì lè dáṣe níwọ̀nba tí mo ń ṣe èyí láìsí ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin òtítọ́ ọmọ ilẹ̀ Yorùbá yálà o gbàgbọ́ nínú Yorùbá nation o gbàgbọ́ nínú Yorùbá nation you are not my enemy I am a one way soldier òtítọ́ ni mo dúró fún mi kì í ṣolódì mi kì í ṣọ̀tá ènìyàn kankan ìtẹ̀síwájú ìran mi kíyà má jẹyìn òun ni mo wà fún tó o bá ṣe dáadáa máa pariwo ẹ̀ bó bá kù díẹ̀ káàtó máa pariwo ẹ̀ kéètì bá wá jẹ́ ń bẹ̀ tí bá wá pariwo ẹ̀ má mú mi lọ́tẹ̀ mi kì í ṣọ̀tá ẹ̀ má ránṣẹ́ ibi sí mi torí kò lè dọ́dọ̀ mi á padà sọ́dọ̀ ẹ̀ ó yá jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká túnlẹ̀ bàbá wa ṣe ẹ wò Fúlàní ti ń kílèmù ilẹ̀ Yorùbá mọ́ ẹ lọ́wọ́ ṣòrí ráyé ẹ báyìí sí Ìgbòho sì pariwo ẹ o ṣe ráyé kò sí wàhálà má wàá gbàgbé bí fídíò ìbá dọ́dọ̀ ẹ̀ bá mi share dé gbogbo ibi tó bá yẹ kó bá mi share dé bá mi thumb up ọ̀nlé lórí bá mi ṣe kí ni comment ẹ̀ sábẹ́ fídíò yẹn kó jẹ́ kẹ́bí other person kí wọ́n lẹ́ẹ̀ní bẹ́ẹ̀ yes your comment is very very important ire o.